kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ Ẹtì, ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni òdì kejì owó ẹyọ. Àkọ́sórí wa tarí nínú ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 5. Èyí tó kà báyìí wípé, ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ayé ni ó ní ẹ̀gbẹ́ méjì tàbí àwọn ìbáṣepọ̀ tó yàtọ̀, bíi àwọn ẹ̀gbẹ́ méjì owó ẹyọ. Fún àpẹẹrẹ, a ní oòrùn àti òṣùpá, ọkùnrin àti obìnrin. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run fúnra rẹ̀ ní ẹ̀gbẹ́ méjì. Ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 8 sọ pé ó jẹ́ ìfẹ́. Ṣùgbọ́n ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 29 tún sọ pé ó jẹ́ iná ajónirun. Ọlọ́run jẹ́ ìyanu. Ọ̀pọ̀ nǹkan nípa rẹ̀ fi èyí hàn. Ó jẹ́ ọ̀dọ́ àgùntàn, ó sì jẹ́ kìnìún. Nígbà tí o bá ń sọ̀rọ̀ nípa ọ̀dọ́ àgùntàn, o máa rántí ọmọ àgùntàn tó rẹwà débi pé o máa fẹ́ láti dìmọ́. Ṣùgbọ́n nígbà tí o bá ń sọ̀rọ̀ nípa kìnìún, èyí jẹ́ ẹranko tí àwọn ènìyàn kì í fẹ́ fi ṣeré rárá. Bíbélì tún pe Ọlọ́run ní oòrùn àti ààbò. Èyí tí a lè níwèé orin Dáfídì orí 140 ẹsẹ̀ 11. Nígbà tí oòrùn lè gbóná gidi tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn máa sá kúrò ní abẹ́ rẹ̀, ààbò máa ń pa àwọn ènìyàn mọ́. Á tún jẹ́ kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀. A tún mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Alpha àti Omega. Èyí tí a lè rí nínú ìwé Ìfihàn orí 1 ẹsẹ̀ 8. Ó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin, àkọ́kọ́ àti ìkẹyìn. Èyí tí a lè rí nínú ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 13. Nígbà tí ó bá bẹ̀rẹ̀ àwọn nǹkan kan, ó ń dá àwọn míì dúró. Ó jẹ́ ẹni tó ń bùkún ẹbí kan pẹ̀lú ọmọ tuntun. Ó sì dúró lẹ́gbẹ̀ẹ́ onígbàgbọ́ kan tí ó ń mí èémí ìkẹyìn. Ọlọ́run kan náà tó jẹ́ aláàánú, gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé orin Dáfídì orí 123 ẹsẹ̀ 8, tún jẹ́ ẹni tó bẹ̀rù. Èyí tí a lè rí nínú ìwé Deuteronomy orí 7 ẹsẹ̀ 21. Àwa má rí dì ní Ọlọ́run wa. Nínú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run, ẹ̀gbẹ́ méjì náà ló wà, ẹ̀gbẹ́ Ọlọ́run àti ẹ̀gbẹ́ rẹ. Nígbà tí o bá ń ṣe àyẹ̀wò ìgbàlà rẹ pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì, ó ń ṣiṣẹ́ nínú rẹ láti ṣe ìfẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 13. Tí o bá sọ pé nítorí ó ń ṣiṣẹ́ nínú rẹ, o lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ ní ìrètí pé oore ọ̀fẹ́ kì yóò pọ̀ sí, ó máa dá a dúró. Èyí tí a lè rí nínú ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 1-2. Bẹ́ẹ̀ ni, ó fẹ́ kí o wà pẹ̀lú rẹ̀ ní ilé ńlá ní ọ̀run, gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 2-3. Ṣùgbọ́n bí o kò bá sa apá rẹ láti dé ilé yẹn, o máa rì sí ọ̀run àpáàdì. Mo gbà pé Jésù Kristi mú oore ọ̀fẹ́ wá. Èyí tí a lè rí nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 17. Ṣùgbọ́n ẹsẹ̀ kan náà sọ pé ó mú òtítọ́ wá pẹ̀lú rẹ̀. Tí o bá kọ òtítọ́ rẹ̀ tó ń ṣe ìwẹnumọ́, tó ń sọ di mímọ́, ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 17, nígbà náà ni o kò ní gbádùn oore ọ̀fẹ́ rẹ̀. Olùfẹ́, ẹ̀gbẹ́ Ọlọ́run tí o bá rí tí o sì ní ìrírí rẹ̀ yóò dá lórí ìṣe rẹ àti àìṣe rẹ. Rìn ní òtítọ́ rẹ̀ kí o sì gbọ́ràn sí àṣẹ rẹ̀. Bẹ́ẹ̀ ni ìwọ yóò ní ìrírí ojú rere àti àánú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ayé. Ka ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 12-13.
Bíbélì ní ọdún kan, ìwé ẹkún Jeremáyà orí kìíní dé ìkejì. Kókó ọ̀rọ̀: ìfẹ́ ni Ọlọ́run, ṣùgbọ́n ó tún jẹ́ iná ajónirun. Apá yòówù rẹ̀ tí o bá ní ìrírí rẹ̀ kù sí ọ lọ́wọ́. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí 08046454545 kí ẹnìkan kó ké hallelujah.